ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì nínú NURTW lẹ́yìn tí ó pé 100 ọjọ́ lẹ́yìn tí Alhaji MC Musiliu Oluomo lẹ́yìn tí wọ́n wà ní orí àga chairman NURTW lórí àlééfà kí ni àwọn tí ẹ lè sọ wípé ó ti jẹ́ bí àwọn ìgbéga àti àwọn ohun tó jẹ́ bí ohun tó yàtọ̀ látìgbà tí ohun tí ìyàtọ̀ ti dé bá lẹ́nu ìgbà tí Alhaji MC Oluomo ti dé ipò. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ojú gbogbo wa àti alága wa ọ̀gá wa ẹni ọmọ Ọlọ́run tí Ọlọ́run yàn sórí àga àti gbogbo àwa ìgbìmọ̀ ẹ̀ tí Ọlọ́run jẹ́ kẹ́nìkankan nú wa kó pẹ̀dín títí di ọjọ́ òní tá a pé 100 ọjọ́ lórí àlééfà yìí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo àwọn nǹkan tí alága wa ti gbé ṣe ó pọ̀ rẹpẹtẹ, màá kàn sọ díẹ̀ nínú ẹ̀. Gbogbo àwọn nǹkan tí alága wa ń fẹ́ ní ìlú Èkó ni peace. Gbogbo prisoners fún gbogbo ọmọ ẹgbẹ́ ní peace. Ó dẹ̀ tún sọ pé kí ìyà má jẹ ọmọ ẹgbẹ́ kankan. Gbogbo ibi tí alága bá wà ní branch ni àbí ní unit kí gbogbo wọn kan make sure pé àwọn ọmọ ẹgbẹ́ wọ́n ṣe rí wọ́n dẹ̀ ń jẹun ebi ò pa ẹnìkankan. Lára kan tó tún gbé ṣe nìyẹn. Ó dẹ̀ ń ṣe ìrànlọ́wọ́ tó bá rí ẹni tí ó kù díẹ̀ káàtó fún wọn á ṣe ìrànlọ́wọ́ fún. Gbogbo oríṣiríṣi nǹkan ni alága wa ń ṣe. Ọlọ́run tó fi fún wa kò ní gbà lọ́wọ́ wa lójijì, agbára Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ti gbé ṣe o, mo kàn sọ ṣókí ni. Ọlọ́run á dẹ̀ tó fún wọn ní ọkàn láti ṣe ju bẹ́ẹ̀ lọ nínú ọdún mẹ́rin tá a fẹ́ lò àti ọdún mẹ́rin kejì tá a tún máa lò sí. Màmá wa, ǹjẹ́ ẹ lè sọ àwọn ìyàtọ̀ tó wà láàrin ìjọba eléyìí tó kọjá àti eléyìí tí a ti bẹ̀rẹ̀ pẹ̀lú MC Musiliu lẹ́yìn tí a lè sọ wípé lẹ́nu 100 ọjọ́ eléyìí tó ti lò kí la lè sọ wípé ó jẹ́ ohun ìyàtọ̀ àwọn ohun àmúyẹ eléyìí tí ó ti bẹ̀rẹ̀ sí ní wáyé láti ọwọ́ ìjọba ti MC Musiliu Oluomo. Ẹ ṣe olóòtú, mi ò fẹ́ criticize anybody ṣùgbọ́n gbogbo ènìyàn ló mọ̀ pé ìyàtọ̀ wà ní ìjọba tá a ṣe kọjá àti ìjọba tá a wà nínú ẹ̀ yìí. Ìyàtọ̀ tó wà ń bẹ gbọ́ọ́rọ́ ni téèyàn ò lè fi ṣàkàwé ṣùgbọ́n ẹ má jẹ́ kí n sọ ju yẹn lọ. Gẹ́gẹ́ bí ohun tí ó jẹ́ wípé nínú nǹkan táwọn èèyàn máa ń sábà rí nínú àwọn ọmọ tó jẹ́ ọmọ ẹgbẹ́ NURTW ni wípé bí ká máa wà ṣe gbá ṣàwò jàgídíjàgan nǹkan ìjẹ́ a lè sọ wípé ìyípadà ti ń wà, ìjẹ́ wọ́n ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè lẹ́nu ìgbà tí ìjọba ti MC Musiliu ti bẹ̀rẹ̀. Ṣé ìyàtọ̀ dẹ̀ ti wà nínú bí àwọn ọmọ ẹgbẹ́ náà ṣe ń hùwà sí láti bá àwọn aráàlú bá wọn ṣe àti wípé láàárín àwọn fúnra wọn náà ṣé ìyàtọ̀ ti wà nínú ìbáṣepọ̀? Ẹ ṣe olóòtú, ìyàtọ̀ wà rẹpẹtẹ torí kò sígbà tá a máa wá sí meeting ní iléeṣẹ́ wa mẹ́bàá yìí tí ọ̀gá wa MC Oluomo Musiliu Akinsanya tí ò ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ pé kí ọmọ ẹgbẹ́ kankan kó má mú pàrágà, àwọn drivers káwọn tán bá fẹ́ wa mọ́tò kan máa mutí, kán máa gba one way, kán máa gba BRT, gbogbo nǹkan náà dẹ̀ ń bá wa sọ ni gbogbo wa ń tẹ̀lé. A ti rí pé ìyàtọ̀ ti wà tremendously. Gbogbo à ń fọ́gò kò sí yẹn mọ́, à ń gbébọn kò sí yẹn mọ́, gbogbo ẹ̀ náà against gbogbo wa dẹ̀ ti ń tẹ̀lé gbogbo bá ṣe ń bá wa sọ. Ọlọ́run á túbọ̀ wà pẹ̀lú wọn, fún wọn lọ́gbọ́n ìmọ̀ àti tó máa fi darí wa, agbára Ọlọ́run. Kí ni káwọn aráàlú máa retí láti ọwọ́ ìjọba MC Musiliu Oluomo tí wọ́n jẹ́ alága lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí alága àwọn awakọ̀ nílùú Èkó? Àwọn ará ìlú gan fúnra wọn ti mọ̀ pé àsìkò ayédáadé yìí àsìkò ìrọ̀rùn ni fún tẹrú tọmọ, ará ilé ará oko, àsìkò ìrọ̀rùn ni. So nǹkan tó máa ń retí nínú ìjọba yìí ni pé progress àtúbọ̀ máa lé sí ní oríṣiríṣi ọ̀nà lágbára Ọlọ́run. Màmá wa, fún ìbéèrè tí mo fẹ́ béèrè yìí
a rí pé iṣẹ́ NURTW ó jẹ́ iṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ alákíkanjú èèyàn ni and tábà wò dáadáa a rí wípé àwọn ọkùnrin ló sábà wọ́pọ̀ jù nínú àwọn tó wà nínú NURTW. Ẹ̀yin gẹ́gẹ́ bí obìnrin àwọn ọ̀nà wo lẹ́yìn ló ń gbà ṣe tẹ́ fi di pé ẹ fi ń bá àwọn ọkùnrin tí wọ́n wà nínú ẹgbẹ́ NURTW tí ẹ fi ń ṣe tí ó dẹ̀ fi ń dùn torí wípé arípójú yín gún régé ọ̀nà wo lẹ́yìn gbé bàbá ò lẹ́ ṣe ń ṣe tẹ̀dẹ̀ fi ń tí gbogbo ẹ̀dẹ̀ fi ń jọra wọn. tọ́lọ́run bá ti wà lẹ́yìn èèyàn kò sí nǹkan téèyàn ò ṣe lè ṣe lóòótọ́ àwọn ọkùnrin ló ń ṣe ẹgbẹ́ onímọ́tò bẹ̀tẹ́ báwo lóde òní àwọn obìnrin ti ń ṣe torí wọ́n sọ pé what a man can do a woman can not. Mi ò ní sọ pé bẹ́tà wa obìnrin à ń gbìyànjú à ń ṣe torí èmi tẹ́ ń wò yìí mi ò kiri ráìsì dénú gáràjì mi ò dẹ̀ kiri anything dénú gáràjì mo jẹ́ awakọ̀ tí mo wa mọ́tò káàkiri tí mo fi kérò ní ìgbà yẹn náà ni òun ni mo fi dé position tí mo dé yìí pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run àti ìrànlọ́wọ́ àwọn tí mo bá ń bẹ̀ mi ò jọra mi lójú mi ò dẹ̀ gbéraga sí wọn òun lọ́lọ́run fi wà pẹ̀lú mi títí di èní tí mo dẹ̀ ṣì wà láàrin wọn mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀yin gẹ́gẹ́ bí obìnrin ìjẹ́ wá ní ètò kankan fún àwọn ọmọ obìnrin eléyìí tí wọ́n wà nínú ẹgbẹ́ NURTW lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n ń ṣiṣẹ́ awakọ̀ ṣé ètò wà fún wọn ṣé kì í ṣe wípé bóyá àwọn tó jẹ́ bí ọkùnrin ẹgbẹ́ wọn wá máa halẹ̀ mọ́ wọn bí àwọn kankan ìjẹ́ àwọn ètò wà fún wọn. ètò wà fáwọn obìnrin lóríṣiríṣi ọ̀nà torí àwọn obìnrin tó wà ní branches gbogbo wa la máa ń ṣe meeting gbogbo wa la ń lọ sí meeting NSC gbogbo wa la ń lọ sí meeting ITF níbẹ̀ náà la ti ń fún ara wa ní ẹ̀kọ́ báyìí máa ṣe láàrin àwọn ọkùnrin tá a fi ní rí wàhálà láàrin wọn tá a fi máa mọ bá ṣe máa ṣe tí èdè wa fi bára mu ètò dẹ̀ wà lóríṣiríṣi ní ìgbà tẹ́mi join gẹ́gẹ́ bí obìnrin mo ti lọ sóríṣiríṣi ìlú nínú ẹgbẹ́ yìí mo lọ sí London tó yẹ pé ẹgbẹ́ yìí ló rán mi lọ mo lọ sí Ethiopia tó yẹ pé ẹgbẹ́ yìí ló rán mi lọ mo lọ sí South Africa tó yẹ pé ẹgbẹ́ yìí ló rán mi lọ gbogbo tó bá lè tún sọ ti mo lọ sí gbogbo tó bá lè jẹ́ within Nigeria many places tí mi ò bá ní àǹfààní láti dé láyé mi torí ẹgbẹ́ yìí mo dé gbogbo ẹ̀ mo dé Akwa Ibom mo dé Maiduguri mo dé gbogbo everywhere àǹfààní pé mo wà nínú ẹgbẹ́ náà ni mo jẹ mo dẹ̀ lérò pé àwọn obìnrin náà gbogbo wa náà la máa ń travel tá a máa ń ṣe gbogbo ẹ̀ láti lọ kọ́ ẹ̀kọ́ sí nínú ẹgbẹ́ yìí. Ìyá wa lákòótán kí ni ọ̀rọ̀ bí àmọ̀ràn ilé ìtẹ́ni fún alága àti NURTW yẹn MC Musiliu Oluomo? ìmọ̀ràn tí mo ní fún wọn ni pé àwọn gan náà fúnra wọn tẹ́sẹ̀lẹ̀ wọ́n ń gbàmọ̀ràn wọn ò dá ṣe tán bá ń ṣe lọ́wọ́ tán bá rí i pé ó fẹ́ kù díẹ̀ káàtó wọn á pe state exco á pe gbogbo àwọn tá a jẹ́ mẹ́mbà wọn á béèrè ìmọ̀ràn lọ́wọ́ wa mo dẹ̀ gbà ládùúrà pé lágbára Ọlọ́run kò ní ní wọ́n lára láti ṣe Ọlọ́run á jẹ́ kí ìjọba yẹn kó jẹ́ ìrọ̀rùn fún wọn Ọlọ́run á túbọ̀ máa darí ọgbọ́n ìmọ̀ àti òye tó máa fi tukọ̀ yẹn ìmọ̀ràn náà ni pé wọ́n ò gbọ́ wọ́n ní wọ́n pé tẹ́nìyàn kan bá sọ̀rọ̀ fún wọn á níṣẹ́ kan pé ẹni tó sọ̀rọ̀ ẹ̀ kó wá ṣàlàyé wọ́n máa ń ṣe ìkádẹ̀ túbọ̀ máa ṣe é sí Ọlọ́run á wà pẹ̀lú wọn. Orúkọ mi Alhaji Mufutau Mutiu Director Mufsof Motors tí mo jẹ́ ọ̀kan nínú ẹgbẹ́ NURTW Lagos State Council Trustee. Ẹ ṣé púpọ̀ pé ọgọ́rùn-ún ọjọ́ eléyìí tí MC Musiliu Oluomo ìyẹn chairman káfàtà fún gbogbo ẹgbẹ́ NURTW ojú wo lẹ́yìn fi wo ọgọ́rùn-ún ọjọ́ eléyìí tí wọ́n ti wà lórí àléfà yìí kí làwọn nǹkan tẹ́ lè sọ nípa ìgbà tó ti wà. Mo ti wà ní ẹnu iṣẹ́ yìí ó tójọ́ mẹ́ta tí mo dẹ̀ jẹ́ pé mo ṣe conductor mo wa mọ́tò mo ṣe owner títí dìsìn tí mo fi tún wà nínú ẹgbẹ́ NURTW tọ́lọ́n fi gbé mi dé àyè tó gbé mi dé yìí mo rí i pé jọ́ tí mo ti ń bàjọba ẹ̀ bọ̀ ẹnu 100 days tí ọ̀gá wa Musiliu Akinsanya ṣe yìí mo rí wípé ìrọ̀rùn ló bá dé. ìrọ̀rùn ló bá dé. bẹ́ẹ̀ ni ó yàtọ̀ ṣùgbọ́n ilé tá a ti ń lò bọ̀ tẹ́lẹ̀. kí wá làwọn tẹ̀lé tọ́ka sí tó jẹ́ wípé a máa fi lálẹ́ sọ wípé kí àwọn àmúyẹrẹ lè tí ó ti tó mú ìrọ̀rùn yẹn tó mú dé. lédè kúkúrú mi ò ní lè máa kà gbogbo ènìyàn
ló mọ̀ pé ìjọba yìí ìfún aráàlú mọ̀ tẹ́ bá ògbà tí MC Musiliu tó fẹ́ dórí ìjọba ajá Èkó yìí ó ṣe káàpù mo fi wé ni o àfiwé ọ̀rọ̀ ni gbogbo ẹni tí ò ṣiṣẹ́ mọ́tò gan ó ṣe káàpù MC ó ṣe first MC wọ́n ṣe bánà MC Olúọmọ so ọlọ́run ọba lọ́ba tó jẹ́ kó mọ̀ọ́mọ̀ yẹn MC Olúọmọ síbẹ̀ èèyàn lè máa gbèrò pé lágbájá àyè yìí ò ní débẹ̀ ọlọ́run ọba lọ́ba tó ń gbéyàn dé ipò ọlọ́run ọba lọ́ba tó gbé wọn débẹ̀ so ìjọba wọn ọlọ́run tó dẹ̀ gbé wọn débẹ̀ ó ń bá wọn ṣe kò sì ní padà lẹ́yìn wọn. ní kúkúrú ohun tẹ́ ń sọ ni pé ká máa retí àlàáfíà ní ìpínlẹ̀ Èkó pàápàá jọ láàrin ẹgbẹ́ NURTW. látọjọ́ tí wọ́n ti débẹ̀ tẹ́ bá ti ń wò pẹ̀lú ìmọ̀ràn tọ́gà wa ń fún wa ẹ rí i pé ìmọ̀ràn yẹn ṣiṣẹ́ lérí pé kàn task force máa kó mọ́tò ó dínkù nípa pé nǹkan tọ́gà wa ń bá a sọ torí àwọn àgbàlagbà ní kokoko làánà fàdí tí ọ̀gá wa ó mọ nǹkan tíjọba ń fẹ́ ó mọ nǹkan tó lè rọ̀ lọ́rùn torí ẹ̀ ó ń sọ fún wa àwa náà tẹ́lẹ̀ ń sọ fún àwa náà ń gbọ́ so torí ẹ̀ ó jẹ́ kí wàhálà àwọn task force wàhálà àwọn lasma gan kó dínkù ní ṣiṣẹ́ mọ̀tọ́ pé ẹni tó jẹ́ olórí fún wa tó jẹ́ Musiliu Akinsanya ó ti ń bá wa sọ àwa náà dẹ̀ ń gbọ́ sí lẹ́nu ọlọ́ọ̀bọ ó sì mọ̀ fún wọn sọ yóò sì mọ̀ jẹ́ káwọn náà mọ̀ gbọ́. ní kúkúrú àmọ̀ràn wọlé ní fún Alhaji MC Musiliu Akinsanya Òyìn Olúọmọ. ìmọ̀ràn tí mo ní fún wọn ni pé ọlọ́run tó ti ń kún wọn tó ti ń kọ́ wọn mọ́ sí kò ní padà wọ́n ń ṣe níṣe pé àwọn jẹ́ ẹnìkan tó ẹni tó ti ṣe kọ̀ǹdọ́tọ̀ tó iṣẹ́ mọ́tò kó tó ohun tó gbé dáàyè a lè fi wẹ́ ẹni tó yẹ pé alákọ̀wé ni kó tó débẹ̀ ṣẹ̀gbẹ́sẹ̀ yẹn ó ti yé wọn sí so bọ́n ṣe ń ṣe yẹn nǹkan tán mọ̀ ń pa ẹ̀ ni wọ́n ń ṣe so wọ́n dẹ̀ ń ṣe pé tó máa fi rọgbọ àwa tá a jọmọ ẹ̀yìn wọn ní lọ́rùn débi kí wọ́n jẹ́ ká mọ̀ pé àwọn ètò kan wà tàbí ṣe fún ìjọba ẹ̀sìn tó jẹ́ pé a rọ láti branches ó máa rọ̀ wá lọ́rùn lọ sí unit láti branch lọ sí state ó máa rọ̀ wá lọ́rùn gbogbo àwọn ètò ẹ̀ wọ́n ń ṣe ọlọ́wà dẹ̀ bá wọn ṣe délẹ̀. èèyàn tó ń ṣiṣẹ́ lọ́fíìsì wa ìyàwó àti òun ọkọ ilé ìlọ ti fẹ́ ra wọ́n dẹ̀ bímọ fúnra wọ́n dẹ̀ ṣiṣẹ́ ní ilé. bọ̀dù wọn máa treat àwọn ọmọ ọ́fíìsì ẹ kó máa wù wọ́n wípé wọ́n ti ṣiṣẹ́ kókò máa ṣe nǹkan tí ò yẹ kó ṣe fún wọn anyhow obìnrin nípa wa ẹjọ́ ẹ̀jẹ̀ kan jáwọ́ omi ni wá kò sí ní táàdì ṣòdì nǹkan tó bá ṣe léyìí wà á nígbà ní ọjọ́ ọ̀la. àwọn ọmọ yẹn wọ́n ti wà bí wọ́n ti ṣiṣẹ́ ti pẹ́ èmi náà máa ń fi ọ̀rọ̀ wáyọ̀ lẹ́nu wò wọ́n ṣe é pé tó bá fi ẹ́ síbi kan ní pé kò darí wọn ó kàn máa wò wípé ò ṣiṣẹ́ ò ní wo ìkọ́ ọkọ̀ tó wà ní ọkọ̀ àwọn ọmọọṣẹ́ wàá wò wípé wọ́n gba sálárì wọn kọ́ máa lọ lé ní no it's no good o gbọ́dọ̀ mọ máìkì àwọn ọmọ tó ṣiṣẹ́ ní abẹ́ ìní ìlàsán ó lè jẹ́ wípé fẹ́síkì ni ó fẹ́ rà níbi tó ti ṣiṣẹ́ yẹn kò ní owó láyé ẹ̀ máa já láti lọ gbọ́dọ̀ àyè pé kó jọ tó lọ lọ kó fún mi ní 500 pé mo fẹ́ fi ra kan please ẹ jọ ẹ má àṣì àwọn ọmọọṣẹ́ yìí ẹ má fi àsìkò yìí fún àkọsẹ́ mi kan ní mọ́tò. àwọn tí mo fẹ́ fún ní mọ́tò yẹn ọwọ́ important ẹ̀yin tó kù náà ẹ máa gbàdúrà díẹ̀ lọ́wọ́ bá máa ṣe yàrá mo fi àsìkò yìí wọn ò ní dísàpọ́ǹtì lágbọ̀dọ̀ lọ́ṣẹ́ àná. ó yẹ kí sọfẹ́ yìí mẹ́fà gẹ́gẹ́ plan chairman onídìí Àbújá wọ́n máa ń fún secretary treasurer chairman ní owó ó sọ wípé tàbá ti control branch ìtàn branch chairman 10,000 lóṣooṣù secretary 5,000 lóṣooṣù treasurer 5,000 lóṣooṣù àwọn ìgbé general meeting tó ń bá ti rí òun àmà aláṣẹ wọn ò lè fún ẹ lọ́wọ́ you must do own account for UBA. ẹ̀yọ̀ wọ́nṣẹ́ tí àgbẹ̀sọ̀rọ̀ fún ọ́fíìsì obìnrin pé gbogbo yín ọmọ ń fún yín lówó lọ́wọ́ tẹ́lẹ̀ ni obìnrin pé gbogbo yín ti ṣí àkáǹtì UBA gbogbo yín lẹ́ẹ̀dì sálárì àti bẹ́ẹ̀ kọ́. mọ́mí mi náà kọ́ fẹ́ fún ní mọ́tò ọ̀dráìfù mi kan àti dàmọ́lá
wọ́n try gan láti Abuja wọ́n try gidigidi gan wọ́n try gan gbogbo ìgbà sọ́ọ̀bù yẹn mo rí lóòótọ́ play ní ọ̀dọ̀ wa ọlọ́wọ́n bá dẹ̀ bá mi wà pẹ̀lú máa fún wọn ní fẹ́sà lẹ́yìn yẹn kí ẹ̀mí lóyún ẹ̀gbà ó wà fún ọ̀sẹ̀ ẹ̀mí láàyè ẹ̀gbà tó máa fún wọn ní ẹ̀kọ́ náà. The secretary ni ìgbà tí mo tó dé. ẹ má wo kéèkì o ẹ má wo kéèkì o. ọmọ rẹ secretary rẹ ìgbà tó wá débi ó wá ní kó lọ lọ fẹsà ọ̀rẹ́ rẹ wá wò ó pé secretary sáré lọ ra fẹsà but isi allow máa gbé Toyota Outlander 2018. The third of Outlander 2003, his name is Bàbá wa ní mo ti bá wọn náà lẹ́nu iṣẹ́ ti bí ti pẹ́ wọ́n dẹ̀ máa sọ́ọ́bù lọ́dọ̀ ìjọba lọ́dọ̀ gbogbo ẹ̀ that is better. Congratulations. One out. The Toyota Outlander 2003 ẹni yẹn náà látọ̀lé fan ló ti ṣe gbogbo méje yàrá mẹ́fà ìfowó bí ọba bàbá ẹ̀rọ ọba tó lè dé. Congratulations. Listen to me. Mo ń bọ̀ jẹta, mo máa ń kọ́ ọ̀rọ̀ lọ ṣe lórí sálẹ̀. Ó lọ́wọ́ wá pàdé mi wá sọ fún mi pé ọ̀gá òun ní wọ́n mi lò lọ́wọ́ bó ń fẹ́ ra mọ́tò. Mo ní pé ìṣòro yẹn dání tó bá yà máa ń pa lọ́wọ́ ẹ̀. Òun náà ni the best main staff tí láti tọ́jú mi ti mọ̀ tó ìṣiṣẹ́ náà ti lé nítorí tèmi ní mò ń ṣí àbòsí fún ìwà yìí ó ti fẹ́ gbégbé pa òun láti àárọ̀ ìdálẹ́ nígbà tó ní kóòtù ètè níbí èmi mò ń sanwó sùfíìsì ọmọ ẹ̀kọ́ rẹ̀ sọ wípé tó bá nígbàgbọ́ máa lọ sórí òkè níbi oníkẹ́ lọ síbí kan máa lọ síbi tó bá mọ̀ látọ̀rọ̀ náà ọlọ́wà pé wà dé ibi òun tó gbé orí mi. Ẹnì kẹfà giant woman ni giant woman ẹnì kẹfà ìdáhùn òun ló máa ń ṣe jáde lọ́dọ̀ láì fi ẹ̀jẹ̀ àtàṣe tẹ́lẹ̀ tọ̀ pẹ̀lú former space ama ó ṣe dáadáa láàrin èmi àti ẹ̀ àtìgbà ẹni tí wọ́n ṣe ìpè ilé ìgbìmọ̀ àdúró that is olówó fún mi. Òun náà kò lè bá ọ̀la ọ̀tọ̀ yóò kò lè bá ọ̀la ọ̀tọ̀ kò lè bá kàbí nípa ẹ̀yìn.
National, the last woman, intelligent, ó pọ̀ tìjọ, bóyá wà yẹn nígbà tí mo wọ̀ sí ẹ̀ títí mo ní pé ọmọ yìí ó ní intelligent gan tí ẹ bá fi sọ̀rọ̀ fún 10 years tẹ̀lá lọ bèrè lọ́wọ́ ẹ̀ ó máa tún lọ tí wọ́n ti wá parí lọ́dún sí pé èèyàn bá yọ̀ ọ̀dà ẹ má gbàgbé èèpo fún onítòrò zakari 2007 that is Kilarigbo. Ọ̀gá. Kọjú ìṣẹ̀lẹ̀ nínú ẹgbẹ́ National Union. Bẹ́ẹ̀ni ọjọ́ ti mọ́tò kọ́ra ní ìgbàgbọ́ yẹn ń bá ẹgbẹ́ ọ̀tà. Èyí ìlú mi. Ẹ ṣe kan ọlọ́wọ́ pẹ̀lú wa tó wá máa fi kú 1 year in office. Ọlọ́wọ́ obìnrin máa rẹ̀ á ṣe ní gbogbo alákọ̀ọ́ náà. I'm not to go away, don't let you all. Ladies and gentlemen, thank you. Please can we put our hands together for this day, Chairman? All right, now it's going to be the cutting of the cake. Please. Let's hold to the big stand, please. The bottom of the cake. Sorry, can we move back the beat? Can we, hello, can we move back the beat? Ladies, someone please. Can we move back, please? Can we move back, please? Alright. Can we have the knife for the cutting of the cake? Knife for the cutting of the cake. Hey!